Orúkọ mi ni Kolawole ọmọ Ajeyemi, a wà lórí set àbọ̀ ọjà. Feranmi Oyalowo ni producer, àwọn ni wọ́n kọ ìtàn. Ẹni tó darí eré ni Wasiu owó ìyá. Àwọn àgbàlagbà òṣèré wọ́n wà, àwọn ìràwọ̀ tó pọ̀ ló wà lórí ẹ̀. Peju ogunmola wà lórí set yìí, Biola Adebayo wà lórí set, èmi Kolawole Ajeyemi wà lórí set, Feranmi Oyalowo fún rẹ̀ àtàwọn bẹ́ẹ̀ lọ. Abọ́jà máa kọ́ yín lẹ́kọ̀ọ́ tó pọ̀. Ẹ má gbàgbé pé ibi tẹ́ ti lè gbọ́ gbogbo orú nǹkan lórí Yorùbálèdè TV. Ẹ má gbàgbé wípé ẹ ní láti subscribe sórí Yorùbálèdè TV. Ẹ má gbàgbé wípé Kolawole Ajeyemi ló ní Yorùbálèdè TV. Tẹ́ bá ṣe subscribe sórí Yorùbálèdè TV, ẹ máa subscribe sórí Kolawole Ajeyemi channel. Àìmọye ẹ̀kọ́ lẹ máa gbọ́n bẹ̀. Àwọn sinimá kan ń bọ̀ ní orí Yorùbálèdè TV tẹ́ ẹ̀ ní gbọ́ èdè òyìnbó ń bẹ̀ rárá. Ẹ mọ̀ pé àṣà wa, èdè wa, ìṣe wa kò gbọdọ̀ parẹ́. Ẹ máa subscribe sórí Yorùbálèdè TV. Kolawole Ajeyemi ni mò ń jẹ́ o. Ẹ ṣé o. Èwo làwọn òbí ni ọ̀yọ́ ń tọ́mọ̀ rẹ̀ ṣe yìí kí ló dé. Ajeyemi ṣe lórí set. Orúkọ tèmi ni Feranmi ọmọ Oyalowo, akọni ẹkùn Yorùbálèdè ní kẹmọ. Ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n mi àti mi, a tún ti dé bí a ṣe máa ń dé. À ń yarí kan báyìí. Àbọ̀ ọjà ẹ̀kọ́ pọ̀ ẹpẹtẹ ń bẹ̀tẹ̀ máa kọ́. Ó dáa fún ọmọdé, ó dáa fún àgbà, ó dáa fún ọ̀dọ́, ó dáa fún arúgbó. Tẹ́ bá sọ̀rọ̀ nípa eré sinimá tó nítumọ̀, àbọ̀ ọjà ni. Àwọn ìràwọ̀ pọ̀ ìpẹtẹ níbẹ̀ tó bá jáde ẹ̀ bá wà wò ó. Ojú tẹ máa fi wò ó ní fọ́, etí tẹ máa fi gbọ́ kò ní di, owó tẹ máa fi ra nǹkan tẹ máa fi wò kò ní ná yín ní àṣẹ Èdùmàrè. Ẹ ní dààmú ẹ ní mọ̀nìyà. Nǹkan kan wá ṣe kókó, ẹ máa wo Yorùbálèdè, ó ṣe kókó. Orúkọ mi ni Wasiu owó ìyá, táwọn máa ń pè ní Gazu. Dìrẹ́tọ̀ ni èmi, olùdarí eré Yorùbálèdè. Ẹ máa bá wa wò ó, ẹ subscribe síbẹ̀. Yorùbálèdè lẹ ti máa rí àwọn fíìmù wa tó gbajúmọ̀. Yorùbálèdè lẹ ti máa rí fíìmù tó ń kọ́ni lẹ́kọ̀ọ́. Yorùbálèdè lẹ ti máa rí fíìmù tẹ máa wò tẹ́lẹ̀ kábàámọ̀ pé ẹ wò ó. Yorùbálèdè, ẹ subscribe sí, ẹ sọ fún ọ̀rẹ́ yín náà kó subscribe sí. Ẹ̀yin gan fúnra yín kọ́ ẹ wá máa wò ó. Yorùbálèdè wa.
Káàsán, orúkọ tèmi ni Ṣìyànbọ́lá Afeez. A wà ní orí sẹ́ẹ̀tì àbọ̀ ọjà. Wàsíù Owóyà ló directed. Àwọn ẹ̀gbọ́n mi Feranmi Oyalowo ló kọ. Inú ẹ̀ sọ ń pa ẹ̀ fún wọn. Ẹ kúrọ̀lẹ́ èèyàn wa nílé, orúkọ tèmi ni Elégbèdé Olúwatóbilọ́ba. Gẹ́gẹ́ bí èèyàn mi ṣe sọ, orí sẹ́ẹ̀tì àbọ̀ ọjà la wà. Wàsíù Owóyà ló direct iṣẹ́ ńlá tá à ń yá yìí. Feranmi Oyalowo ló kọ́. Ẹ máa fojú sọ́nà fẹ́lẹ́ yìí. Wọ́n ní kí ẹ subscribe sí Yorùbá Lédè TV. Yorùbá ni èdè gbogbo wa. Gbogbo yín ẹ kọjá lọ síbẹ̀, ẹ subscribe, ẹ sọ fẹ́ bí ará ọ̀rẹ́ kí wọ́n subscribe, kí wọ́n bá wo Yorùbá Lédè, nítorí pé kí ni Yorùbá ni èdè tèmi, Yorùbá ni èdè tiwọn, Yorùbá ni èdè gbogbo tiwa. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká fi gbé Yorùbá lárugẹ. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ẹ subscribe sórí. Orúkọ mi ni Jimoh Yemi tí gbogbo èèyàn mọ̀ sí Yemi. A wà lórí set àbọ̀ ọjà tó jáde látọwọ́ ọmọ yín Feranmi Oyalowo. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà ń bẹ̀ ọ́. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹbí Feranmi, Yemi, Jimoh, Kolawole, Ajeyemi, èyí ọ̀ka àti bẹ́ẹ̀ 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 lọ. Wọ́n kópa nínú sinimá tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ àbọ̀ ọjà tó bá ti jáde ẹ bá wa wò. Owó tẹ́ máa fi wò kò ní tán lọ́wọ́ yín. Gbogbo yín náà ẹ subscribe sí YouTube channel wa Yorùbá Lédè. Ẹ máa bá a wo Yorùbá Lédè. Eré tó kọ́ni lọ́gbọ́n, tó kọ́ni lẹ́kọ̀ọ́, tó kọ́ni lóye. Níbo lẹ ti máa rí wò? Orí Yorùbá Lédè lẹ ti máa rí wò. Tẹ́ bá ti débẹ̀ ẹ bá bẹ́ẹ̀ ni mi ò ní purọ́ fún yín.